àwọn èèyàn fẹ́ mọrú fídíò tí ọkọ rẹ̀ send sí domestic violence ó le débi pé àwa ń fídíò ara ẹni ní hòhò àwa ń tírẹ́tì ara ẹni pé ń bẹ gbé hòhò rẹ̀ ọkọ oh my god ń sọ medical doctor ń sọ fún ìyàwó rẹ̀ pé ń gbé ìhòhò rẹ̀ sí orí Facebook kí ló le tó bá wọn ayé mà níkà. Akọrin ni mí Ọlọ́run fún mi ní ẹ̀bùn rẹ̀ kíkọ ṣùgbọ́n bí ìrìn àjò yẹn ò bá ṣe dùn tí ò bá ṣe yá tó eléṣù Ọlọ́run sì sí mi gẹ́gẹ́ bí adé orí tá à ń pè ní ọkọ eléṣù pọ́nbélé ni o débi pé gbogbo ọ̀nà tó bá ti ń rí pé ìyanu fẹ́ ṣẹlẹ̀ báyìí àbó bá rí pé àwọn èèyàn bá ń rìn súnmọ́ mi láti pé káwọn mú mi jáná káwọn ṣàánú mi á dẹ̀ máa blọ́ọ̀kì láwọn tó jóbìnrin ni o á dẹ̀ máa blọ́ọ̀kì á máa blọ́ọ̀kì á máa blọ́ọ̀kì ìlara yẹn wá pọ̀ débi pé ó pàpà wá ṣe débi pé kódà ẹni tó fẹ́ ìṣe títí rárá àti rárá ni ẹni tó fẹ́ ọlọ́mọ mẹ́ta ni. Yes, mo mọ ẹnìyẹn sẹ. torí ẹ̀sìn tí wá sáyè gbà pé mẹ́ òun lọ́lọ́run wí. But yẹn kàwé ju òun lọ. Kò bá ti dà àmọ́ náà tó ń gbé tiẹ̀ gbà ni pé ọlọ́mọ mẹ́ta tó padà fẹ́ yẹn òun ló gbé lọ sí court. Ló lọ ṣe tó ṣe court wedding pẹ̀lú èmi tó gbà baálé mi kò ṣe anything lórí mi o. Charlie pause. nígbà tó rí pé mi ò jà mi ò bínú. Ṣẹ́ǹdé òun ló gbà baálé ìyàwó ẹ̀ ìyẹn ìyàwó àkọ́kọ́ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí òun ló gbà baálé ẹ̀. Ṣẹ́ǹdé nígbà tó máa wá fẹ́ ìyàwó tó máa ṣe pele mọ́ṣẹ́ ní fún ó wá fẹ́ ọlọ́mọ mẹ́ta kò rọ́lọ́mọ kan kò rẹ́ni tí ò tiẹ̀ tí ì má rìrì rárá àmọ́ gbogbo ẹ̀yin àáfàá tẹ̀ ń gbọ́ mi ẹ̀ka alẹ́ o. ó ní kí ni kùránì sọ àwa sáńlé kéwú ni o kí n kùránì sọ lórí mẹ́lọ́lọ́run wí yìí ṣé bí wọ́n ṣe sọ ṣé bí kùránì ṣe sọ ṣé bọ́lọ́run ṣe sọ ṣé bẹ́ẹ̀ náà la ṣe ń tẹ̀lé ó wá lọ rèé fẹ́ ọlọ́mọ mẹ́ta ẹni tó ti bímọ mẹ́ta síbì kan ọlọ́mọ mẹ́ta òun ló wá mú lọ sí court ló lọ ṣe court wedding fún ọ̀rọ̀ yẹn deep gan deep gan. débi kó wá ṣẹ̀ṣẹ̀ ó dúró pé ó tún fẹ́ blackmail mi torí pé ó rí i pé orúkọ tọ́lọ́run ní kí ayé máa pè mí ẹ̀ ó ti ń tàn níwọ̀nba ó dẹ̀ dúró láti blackmail mi èmi ò mọ̀ pé tí bàbá àwọn ọmọ mi bá ti wá sọ́dọ̀ mi ò mọ̀ pé kí n sùn lọ ló máa wà lórí ọkàn ẹ̀ tó máa ṣọ́ mi ọjọ́ kan mi àti ẹni kíláàsì mi mo kàn ṣáà rí mẹ́sẹ̀gì lórí fóònù mi lórí WhatsApp nígbà tí n máa open mẹ́sẹ̀gì yẹn báyìí ó jẹ́ ìhòòhò tèmi gangan ìhòòhò ọmọlúàbí àṣé tí n bá ti sùn. Ṣẹ́ǹdé nígbà tó bá ti wá ó dàbí ẹni pé ó ti sú nínú ìrìn àjò yẹn bí obìnrin ọlọ́mọ mẹ́ta ń ṣe wọlé tán gbogbo ẹ̀ ti ń dàrú kò fẹ́ rí ìyàwó tiẹ̀ gangan ìyàwó àkọ́fẹ́ yìí tó jẹ́ ìyáálé yìí kò fẹ́ rí mọ́ bó bá gbégbá kò mọ̀ gbé bó gbàwò kò mọ̀ gbé gbogbo ẹ̀ ti ń dàrú ó ti dológun bó lọ yàgò tó wá jẹ́ pé ńgbò bá wá sí ọ̀dọ̀ wọn ò jọ gbé pọ̀ o àwọn kan ń bi mí pé bóò ní tí wọn ò jọ gbé pọ̀ tó bá wá sí ọ̀dọ̀ ìyáálé yóò máa ṣọ́ ìyáálé rẹ̀ kó sùn bóò lèyìn ó ṣe sùn tí ó para mọ́ níwájú ọkọ rẹ̀ náà irú àwa báyìí tó yẹ pé Ọlọ́run máa ṣàánú wa Lani Victor bóò ló ti máa sùn ẹ gbọ́dọ̀ rí Lani Victor bó ṣe ṣe ṣé kí n gbé kámẹ́rà ẹ má jẹ́ ń gbé sí ẹ gbọ́dọ̀ rí bó ṣe ṣe tóun bá fẹ́ sùn tán yán ni bẹ́ẹ̀ ni bóò lèyìn ó tún ṣe máa para mọ́ fún ọkọ tàbí ìyàwó ẹ̀ tí ọmọbìnrin bá sùn tán ọkọ bá kí kámẹ́rà mọ́lẹ̀ yóò sọ̀rọ̀ ẹ̀ di kámẹ́rámánù yóò máa fídíò ìyáálé rẹ̀ láti head to toe láti irun orí dé àtẹ́lẹsẹ̀
yóò bẹ̀rẹ̀ sí máa ṣe fídíò fún níbi ń bí ìhòòhò ọmọlúàbí. Àwọn èèyàn burú o. Èmi kàn ń gbà wá níyànjú lórí ètò yìí tó bá ti rí báyìí tó bá ti ń rí báyìí ẹ ṣe yẹra. Lami Victor ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀. ní báyìí tó fídíò mi ní ìhòòhò ọmọlúàbí nígbà tó máa cover mi padà báyìí ó sọ sí orí fídíò yẹn kẹ́lẹ́ pé máa sun òṣì ẹ kò sí mú tí mo fẹ́ mú lára rẹ̀. Èyí ni tí mo gbọ́ tí mo wá pe àwọn ẹbí ẹ̀ tí mo pe àwọn ẹbí tèmi náà pé tọ́ ó ti tó gẹ́ ṣẹ̀kàntìtẹ́lẹ̀ náà kò ṣẹ̀tọ́ ẹni tá à ń wí ó lè wálé bóyá tó bá ń bọ̀ lé alẹ́jọ́ tó bá ń bọ̀ lé ló máa sẹ́ndì owó ọbẹ̀ 1,100 naira á ní ká 100 naira orí ẹ̀gbà 1,000 yẹn ká fi dáná á dẹ̀ máa retí láti jẹ tó dáa. Nígbà tó lọ́ọ́ dẹ̀ ṣàánú mi tí mo níṣẹ́ ọwọ́ ní oríro máa ṣiṣẹ́ máa mówó máa fowó kun máa dáná. tó gbogbo ẹni mo rò papọ̀ mú tọ́ ó ṣàbò lè gbè mí kó ṣe mí bó ti bá mi. Ẹ̀kàntìtẹ́lẹ̀ náà fúnyàn gbádùn ọkọ Ọlọ́run sì jẹ́ kí n gbádùn mi wá lè sọ lọ́la o Ọlọ́run bá gbé mi pàdé olóríire o ṣùgbọ́n látọdún tí mo ti wọlé ẹ̀ kò sí gbádùn kò sí kan. Èyí ni mo rò pọ̀ pápá jáde pé wo ọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Àmọ́ látìgbà tí mo ti wá kúrò lọ́dọ̀ ẹ̀ bí ọdún kan àwọn tó ń rí ọ̀rọ̀ yìí bó ṣe ń sọ́nà ní bó ṣe ń wàhálà tó ń dààmú gidigidi ṣùgbọ́n èmi mi ò ṣépè fún ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ ló ń ṣépè fún kò jẹ́ tí mo ní kí n bò yín gbọ́ màá ẹ bá mi ti ṣètò. Ó lágbára púpọ̀ jù ó ga. Orí gbẹ́nu odò. Ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń comment ẹ bá wa share rẹ̀ o ẹ bá wa share rẹ̀ o ẹ bá wa pín o ẹ jẹ́ ó kálé kókó pẹ́ share dáadáa o ẹ dẹ̀ má gbàgbé Yèyé Gbàgede Àṣà TV lórí Facebook lórí YouTube ẹ lọ follow mi lórí Facebook Yèyé Gbàgede Àṣà TV ẹ follow mi Yèyé Gbàgede Àṣà TV lórí Facebook lórí YouTube ẹ subscribe kẹ́ máa wò lóòrèkóòrè Yèyé Gbàgede Àṣà TV náà ni Yèyé Gbàgede ẹ kọ́pọ̀ space Àṣà space TV ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ o yá ṣe àpè nọ́mbà. Ó fẹ́ràn ọkọ ẹ̀ ṣùgbọ́n nígbà tó fẹ́ la ẹ̀mí lọ òun ni mo fi ń sọ fún gbogbo ẹ̀ àwa òbí táwọn ọmọ wa ti ń lọ ilé ọkọ táwọn ọmọ wa ti ń fẹ́ yàwó tí àwọn ìjà yìí bá dé ojú ẹ̀ tó bá tó àkókò kan ṣé ẹ gbàgbé ohun tá a bá débẹ̀ ọ̀rọ̀ Yínká Akíntúndé tí ọkọ rẹ̀ dáná sun níbògùn ni o wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán léèkánná ọ̀rọ̀ wọn yẹn ṣì wà ní ìgbóná ìgboro tá a jọ pọ̀lọ́ a ṣì wà lẹ́nu ẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́pàá Ìbògùn DPO Ìbògùn ẹ káalẹ́ o wọ́n ní arákùnrin tó dáná sun ìyàwó rẹ̀ wọ́n ló wá ń sunlé ọlọ́pàá sì láwọn ò rí mú wọ́n ló ń yọ wá sunlé lálálẹ́ èmi mọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ mú ẹ ti mú un ó dá mi lójú ni kò tóbi jù fún yín láti mú un ta ló ń tọ̀hún ìjọba amúnimóògùn kò tóbi jù fún yín láti mú ẹ̀bẹ̀ ẹ wo ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ọjọ́ náà pẹ́ ó lágbára òun ni mo fi sọ wípé ó sàn ká wà láyé ká wà láàyè ká sì wà láàyè ara wa ká máa tọ́jú àwọn ọmọ àní àwọn ògo Ọlọ́run tí a pè wá sílé ayé ká má jẹ́ kí ìyà ó jẹ wọ́n ká máa tọ́jú wọn ju kí èèyàn wá di aláìsí kó wá dà àwọn ọmọ yẹn sílẹ̀ lọ tí ìgbéyàwó bá ti di bá míì ó tọ́ kó ní kálukú yẹra fúnra wọn ǹjẹ́ ẹ mọ̀ wípé èmi ti rí ọkọ àti ìyàwó tí wọ́n yẹra fúnra wọn láàrin ọdún 10 sí 12 wọ́n sì padà wá fẹ́ra wọn kódà ó tún dùn títí ọjọ́ alẹ́ wọn dùn débi pé ẹ má rò pé wọn ò jàre ni ó ṣeé ṣe kí ẹ yẹra fúnra yín kó tún padà dùn kọ́rọ̀ yẹn tún padà wọ̀ ó ṣeé ṣe kọ́lọ́run sì sọ wípé bẹ́ẹ̀ bá ti yẹra fúnra yín tí ò ní láti ikú lọ ibi tí àjọṣe òun ibi tí ò mọnu. àyà ó pọ̀ tó dẹ̀dẹ̀ ká
for destiny. And they throw money, oh, every year don't cast for me. Yes, so more than they pick. That's so, life and direct. I want to go, besides. Life and direct, oh, Yahoo boys, they throw money, oh. Don't carry your head this time. Ayé ń yí biribiri ó ń lọ. Ìgbà ń yí àkókò dúró, òpó ayé ń mì tìtì bí ẹni máa wó. Ilẹ̀ ayé wá ń mì tìtì bí ẹni máa rì. Kò ní rì o, èmi máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé kò ní rì láéláé fáàbàdà. Ibo láyé ń lọ? Ibi ayé ń lọ èmi ò mọ̀, ẹlẹ́yìn náà ò mọ̀. Ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Níbi gbogbo tí afẹ́fẹ́ ètò ibi ayé ń lọ fẹ́ dé lálẹ́ yìí. A kú bójú ọjọ́ ṣe rí. A kú gbogbo ìgbà, a kú ìgbà gbogbo. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí mo kí yín, mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu. Ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn tẹ́ ẹ̀yin èjìká tí ò jẹ́ ká ṣe ó bọ́ lọ́rùn wa. Ẹ ṣeun, ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yàn kún. Ibi ayé ń lọ lètò nílé iṣẹ́ rédíò Splash 106.7 FM nílùú Abẹ́òkúta. Ẹ̀gbá làwa wa àwáṣu oníṣu yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun. Èmi lọ́mọ bó ló ń jẹ bá rí mi tó rojú màá sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn tó tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò. Ìbàràpá ni mí ọmọ àfi ìbàràpílẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan èrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ní ìdájà wa. Lórí ètò yìí lónìí a máa gbéra wa rin ìrìn àjò tó pọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò wá yẹn ẹ máa bá wa pín ẹ̀pìn lógúnlógún kẹ́ẹ̀pìn lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jẹ́ ó délé kó dóko kó sì dẹ́sẹ̀ kúkúrú. Nítorí ìkíni torí pé ètò yìí la fi ń kìlọ̀ ìwà fáwọn ẹni bí, la fi ń kìlọ̀ ìwà fáwọn aṣèbàjẹ́ bóyá wọn á jẹ́ sinmi ìbàjẹ́ ṣe o. Ètò yìí la fi wá ń ta wá lólobó nítorí pé pánsá òfura pánsá jáná. Àjà òfura àjà jìn ó ń létí òfura olè ní òkò lọ olè òní kó wa lẹ́rù lọ́lọ́ọ̀dẹ̀ yìí lágbára lọ́wọ́ Elédùmarè. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Tábá wá ní òkàn wá, ó lè kan ní òkàn wá o. Nítorí pé ẹnì kan ló mọ̀ wá gbà ládùúrà pé aburú pẹ̀lú ìdààmú ohun wàhálà kò ní kàn wá lágbára lọ́wọ́ Elédùmarè. Níbo là ń lọ lálẹ́ yìí? Ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ọmọbìnrin kan eléyìí tí a mú wá ó pọ̀ yẹ́yẹ́ ọ̀gá wa ẹ ṣeun gan. Eléyìí tí a mú wá níbi ìjẹ́ẹ̀dógún tí mo sọ wípé ọkọ rẹ̀ jẹ́ oníṣègùn òyìnbó. Ṣé ẹ gbàgbé? Àbá mú ọ̀rọ̀ yẹn wá ní ìjẹ́jọ́ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ tó dé ló ní yàjóyàjó táwọn agbénipa àwọn agbẹ̀mí èèyàn afẹ̀míṣòfò fi ní ṣètùtù ọ̀la tó ṣẹlẹ̀ léléwé ran ní yàjóyàjó tá a lọ ṣeun ló jẹ́ ká sọ ti ọmọbìnrin yẹn di òní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ èèyàn ṣe ń béèrè pé irú fídíò wo lẹ lọ́kọ ẹ sẹ́ǹdì ẹ ti ń kẹ́tí pọ̀ ẹ̀ ń rọ̀yọ́ ẹ̀ ń kanjú Aláàfin ò rebì kan wọ́n ní òwe àtijọ́ ni wọ́n láwọn Aláàfin ti sìn wọ́n lọ Canada o
ó dáa ẹ já rìn báyìí gbogbo ẹ̀yin òbí pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ gbogbo àwa òbí a ò ní fojú sunkún ọmọ òbí lèmi náà àwọn ìyá tí a náà tó rọmọ tún ní wá lọ́wọ́ àwọn òbí wa àwọn ìyá tí a náà ò ní fojú sunkún wa láṣẹ Èdùmàrè mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn Ọláníyì Victor bọ́dún ṣe ń lọ sópin yìí èmi ò ní bọ́dún lọ o tọmọtọmọ lágbára lọ́wọ́ Elédùmarè àwọn ará bí àwọn ọmọ yahoo wọ́n ti jáde wọ́n ti fọ́n ká sí gbòòrò gidi àwọn ọmọ mi ń gbòòrò ayé mo ní kí a wà lójú lalákàn fi ṣọ́rí ní gbogbo ìgbà èyí tó ṣẹlẹ̀ yìí tá a bá ní torí pé kì í ṣe ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ wọ́n mẹ́yẹ bọ̀ lápò ni o torí pé àwa ti gbọ́ wípé wọ́n ń ṣe association of yahoo boys àmọ́ gbogbo amòòkùnṣìkà pátápátá ọwọ́ pálábá yín ó ṣègi lọ́jọ́ kan nítorí pé àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà. Ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín gbogbo ẹ̀yin òbí tẹ́ ń gbọ́ mi tí wọn ò bá tí ì sùn ẹni kí wọ́n súnmọ́ di rédíò ẹ jẹ́ káwọn náà ò fetí ara wọn gbọ́ wọ́n ń da àwọn owó kan sílẹ̀ o àwọn ará bí ẹ mọ̀ pé àwọn ọmọbìnrin ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àwọn náà ti gbọ́n báyìí ọ̀pọ̀lọpọ̀ ògbára rẹ̀ lọ fọ́mọ yahoo mọ́ nítorí a lo lace wig àti ẹ̀ lo lace wig kan tani tí ẹ̀ lo lace wig gangan mọ́ ní ìsìn à ń lọ́ọ̀kì irun wa ni àwa ọmọ ọlọ́mọ wọ́n lọ gbogbo aládìí dàda òjijì ń gbòwó tá a fi ń ṣerun ti wọ́n dàda ń tẹríba fún dàda nù stúdíò tá a wà yìí ni àfi kí Ọláníyì Victor yóò tẹríba fún dàda mi ni kí ni ń ṣe ọ́ dàda ń tẹríba fún dàda ni o nígbà tí àwọn ọ̀rá àwọn ọmọ lò mọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ tí wọ́n tún ń gbà rèé wọ́n ń da owó sílẹ̀ wọ́n ní àwọn ìyá òkè yálé Adébáyọ̀ Yakub lójú òpó ẹ̀rọ Facebook ń bẹ̀ wọ́n láwọn ìyá wọn náà ti l'association Àjíbádé Tìámíyù Adémat ẹ ṣeun wọ́n ní à ń gbádùn yín o ẹ ṣeun o Awóyẹmí Peter Olúmídé gbogbo yín pátá lẹ ṣe wọ́n ní pé àwọn ìyá wọn náà tún ti ní association of yahoo mothers ó mà ṣe o ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ́dì ikú ò sì wá mọ̀ pé ohun tí ó pa ni ó mà lágbára o gbogbo ẹ̀yin òbí pátápátá lálẹ́ ìyẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ Ọláníyì Victor ọwọ́ rẹ̀ àmúlélé wọ́n ní wá wò ní òkọ̀kọ́ rí àwárí ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ bá fẹ́ rí wò gẹ́gẹ́ bí fídíò ẹ lọ sójú òpó ẹ̀rọ YouTube mi Yèyé Gbàgede Àṣà TV ẹ subscribe ẹ comment ẹ like ẹ rí ń bẹ ẹ rí wò lọ́la ketekete nítorí pé ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹ̀ ní àwa ìmúrọ́wọ́ àwa ìhun rọ́jọ ẹ̀yin náà mọ̀ pé kò jọra wọn òun ni àwọn ètò tó ń tilé iṣẹ́ Splash FM jáde kò jọra wọn ó jura wọn lọ tí jákàdì kọ́ òun lè tó ibi ayé ń lọ nítorí pé wọ́n tẹ̀ ní ṣẹ́ ń gbọ́ o àwọn kan ní Ọládipúpọ̀ Rasak lójú òpó ẹ̀rọ àníyíkáyé Facebook wọ́n ní yahoo estate wọ́n ní yahoo estate day 2 ṣó ti ń yé yín báwọn wọ́n ní yahoo estate náà ti wà ẹnìkan ló sáré tamí lólobó pẹ̀lú fọ́nrán kan Benin ni wọ́n ní ó ti ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ Yorùbá àmọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wá ń bí náà ni wọ́n wá ń da owó yẹn wọ́n ní wọ́n tẹ̀ máa ń dálẹ̀ tẹ́lẹ̀ ní pé wọ́n lè gbé béèlì 1000 kan gbé bíi mẹ́ta wọ́n á máa jùlẹ̀ ní junction by junction ẹnìkan kan ò ní rí wọn àmọ́ eléyìí tí wọ́n ṣe yìí ó kàárù ó yanilẹ́nu gan wọ́n pọ̀ wọ́n wá tu ọkọ̀ tẹ̀léra wọ́n gbémúlémú dáadáa gbogbo wọn ọkọ̀ white ni wọ́n sì ń lò gbogbo wọn pátápátá the same brand ni ọkọ̀ ọ̀hún
white funfun kíníwíní wọ́n wá tó tẹ̀léra wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fọ́n owó yẹn ọlọ́run ló mọ bóyá Ghana must go bíi 10 ni wọ́n fi kó owó sínú ọkọ̀ wọn ò rírú ẹ̀ rí àwọn èèyàn wá ń rọ́ọ̀ṣì ẹ mọ̀ pọ́dún ń bọ̀ ìyà ní mú ní jèrè ìyà ní mọ́mọ́ jèrè ìpèpàdé ìyà kò jẹ́ amọ̀ ní tálága àṣẹ tọ́ sí ìyà ò ní jẹ wá kò ní jẹ̀ràn wa o lágbára lọ́wọ́ Elédùmarè àwọn èèyàn wá ń ṣùrùbò wọ́n bẹ̀rẹ̀ sí ní kó owó wọ́n tún wá ń pariwo pé àwọn yahoo guys ní àwọn ní ẹ dákun irú owó báwọn Ọláníyì Victor kí ni wọ́n lérò pé èèyàn lè fi ṣe téèyàn bá ṣá mo sọ pé kò sí wàhálà ebi ó ti di kò sí nẹ́tíwọ̀kì lálẹ́ kò sí wàhálà ó yá ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ ká a máa gbọ́ ni ṣùgbọ́n àwọn àtàbà fẹ́ wò ó Yèyé Gbàgede Àṣà TV rí wò ń bẹ̀ Chima Happiness only is unfortunate the other day a mother was bragging that her son is a yahoo boy very very unfortunate very very unfortunate báwo lèyìn ó ṣe máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn yan gan ó máa ṣe o. Yahoo boys o dem dey carry people destiny. I dey throw money oh everywhere don cast for Benin. Yes o mother dey pick. Na so life and direct. Ebo tubu besides. Life and direct o Yahoo boys dey throw money oh. Don carry your head this side. Ọba tó dàbí aṣọ mi orí mi tètè dákun mi ò ó lágbára púpọ̀ jù àwọn èèyàn ti fi kọ́mẹ̀ǹtì ránṣẹ́ bìbà lójú òpó ẹ̀rọ aníyíkáyé Facebook ti Splash FM wọ́n ní nǹkan ń bẹ o ṣó mẹ́fun ṣó kẹfun ṣé ṣó kẹfun ni àbí ṣó kẹfun Adékúnlé wọ́n ní nǹkan ń bẹ o nǹkan kọ́ ló ń bẹ mẹ́wàá gan ń bẹ wọ́n nítorí àti jẹ àti mu ló mú kí ènìyàn ta ọjọ́ ọ̀la wọn ìyá ni àníyàn ní mọ́mọ́ jèrè Àjíbádé tí Àmíyù Adémat wọ́n ní gbogbo ẹ̀ lọ́lọ́run máa fún tú àṣírí wọn ẹ má jẹ́ àrò pé Ọlọ́run máa tú àṣírí wọn kílẹ̀ tó kò ṣèkà ń kọ́ ń rere ó ti bàjẹ́ àní káwa kíyèsára káwa ó ṣe ohun tó tọ́ káwa ó kíyèsára káwa ó wà lójúfò káwa ó wà ní ojúlala kan fi ṣọrí nítorí pé ohun tó dùn mí jù tó ṣe mí ní kàyéfì ń bẹ ni pé rí fídíò ni òun mo ṣe sọ wípé ẹ bá pàdé lórí Yèyé Gbàgede Àṣà TV lọ́la àwọn àgbàlagbà ó mà ṣe o àwọn àgbàlagbà ni wọ́n ń ṣù wìtìwìtì wọ́n ń ṣa owó yìí àwọn ọ̀dọ́mọdé àwọn ọmọ kéékèèké pásítọ̀ Sódíà Paul Ọlámídé ẹ ṣe wọ́n ní ẹkú iṣẹ́ ọpọlọ máa ju yín ṣe lágbára Ọlọ́run àṣẹ Èdùmàrè àní èyí tó ṣe mí ní kàyéfì jù ń bẹ ni wípé àwọn àgbàlagbà ni wọ́n ń ṣù wìtìwìtì ṣa owó yìí Lexus white
funfun kíniwín ni gbogbo wọn gbé, wọn tó 10 wọn wá tò tẹ̀léra wọn. Wọ́n wá lọ sí oríta junction bí tó popular jù níbí ni wọ́n wá ń da kíní tá a wí yìí lẹ̀ wọ́n ń ta owó gidi ni. Wọ́n ń bu bí ìgbà téèyàn bá ń bu ìrẹsì tàbí tó ń bu gàrí tó ń bu ìyẹ̀fun tó fi ń ṣòfò dànù. Àwọn àgbàlagbà wá ń ṣùrùbù wọ́n ń ṣá. Ẹ jẹ́ ká sọ fún àwọn ọmọ wa, ẹ dákun torí Ọlọ́run. Bẹ́ẹ̀ bá rówó, èmi máa ń sá fún àwọn ọmọ mi, bó bá rówó má mú o. Ọlọ́run má jẹ́ aṣorí ibú. Ẹ jẹ́ á fi síbẹ̀ mo mú eléyìí wá kí n lè fi ta wá lólobó ni. Gbogbo wa pátápátá la ṣọdún ayọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Splash FM. Ọdún ayọ̀ la ṣe, ọdún ayàbò fún gbogbo wa. Àní mórí ibú sọ ẹnu o. Àwa ní ṣàwúre lẹ́yìn gbèsè láṣẹ ọba mi Aláwùrábí. Àní ọmọbìnrin èyí tí mo mú ọ̀rọ̀ rẹ̀ wá níjẹ̀ẹ́dógún. Àwọn èèyàn ń béèrè pé irú fídíò wo lọkọ rẹ̀ sẹ́ǹdì sí. Ẹnu ọlọ́fà la ti ń gbọ́ mu tá. Ṣé ká sáré lò ní àbí bò ni? Báwo ni ká ti rìn? Ṣé ń yànnàná ẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ níjẹ̀ẹ́dógún? Ó dáa, mo ṣàlàyé fún wa pé ọmọbìnrin kan ń bẹ. Ó dáa, ẹ jẹ́ n tún ṣe báyìí. Olórin ẹ̀mí ni. Àwọn èèyàn mọ̀ pé olórin ẹ̀mí ni. Olórin ẹ̀mí lọ́nà Islam ni ọmọbìnrin tí mo mú ọ̀rọ̀ rẹ̀ wá níjẹ̀ẹ́dógún. Tí ó bá ń kọrin báyìí, ó sì mọ kéwú dáadáa. Ṣé bí mo sọ fún yín pé ọmọ Ìlọrin ni àtòun àtọkọ rẹ̀ Ìlọrin. Ẹ sì mọ̀ pé ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà Ìlọrin. Gbogbo ẹ̀yin Ìlọrin Àfọ̀njá inú dùjú ọmọ kí yẹn káalẹ́ o. Ìlú òun sì jìnnà síná lóòótọ́. Àlùjànnà òun gan ló súnmọ́ àlùjànnà jù. Kó máa rókì lọ́kàn gbogbo wa o. Àní oníṣègùn òyìnbó tí wọ́n ń pè ní dókítà lọ́kọ rẹ̀. Obìnrin tí mo sì ń sọ yìí kò láǹfààní àti kàwé rárá. Ìwé 6 péré ló kà. Ṣùgbọ́n wọ́n jọ ṣe kékeré àti ọ̀gbẹ́ni yìí. Kódà gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ ńgbà tí ń lọ iléèwé tí ń ṣe medicine. Ọmọbìnrin yìí ti lọ rèé kọ́ṣẹ́ láti kékeré ń tiẹ̀. Ìran ṣọfọ́ba, ìran fún joyè. Ìran fáwọn ọ̀tọ̀kùlú. Ọwọ́ rẹ̀ sì jí sówó. Owó òun ní fi rán ọkọ rẹ̀ níléèwé ní tó bá kùn díẹ̀ káàtó. Ọkọ yọ̀ síyàwó ẹ̀ lọ́rùn pé màá ìdí àbò ni Ọlání Victor àbí bò ni. Ṣé ìwọ náà ní ọmọ kan tó ràn lọ school báyìí? Kò sí. Ọlání Victor jára ẹ̀ tán. Òun ó ṣe máa ràn lọ school. Kí làwọn parents ẹ̀ ó ràn? Ó dáa. Àmọ́ ọmọbìnrin yìí ṣe gudugudu méje pẹ̀lú yàyà 6 nínú ayé arákùnrin tí mò ń sọ yìí. Mo padà sọ fún yín, mo padà ṣàlàyé fún yín in tó fi san fún un. Ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí ń bá ròde nígbà tó dé stage kan tó di pé you are not my spec ní orin tí medical doctor ń kọ. Ìwọ ò sí ń bẹ̀ mọ́. Mo sọ fún wa níjẹ̀ẹ́dógún pé medical doctor padà lọ rèé fẹ́ ẹni tó jẹ́ àbádọ́gba rẹ̀. Ṣé mọ̀ pé ńgbà tí ojú ará oko bá là àlàsódì láró oko lajú sí. Ẹ má bínú ọmọ oko lèmi náà abẹ̀dọ̀ làǹlà. Ẹ̀yin mọ̀ bẹ́dọ̀ àwọn ọmọ ilé ṣe ń rí o. Mo sọ fún yín ní ìjẹ̀ẹ́dógún wípé nígbà tí ojú bá là sódì ìgbà yẹn la mọ̀ wípé ẹni àtijọ́ ń jìyà bọ̀ tipẹ́tipẹ́ kò sí nínú ṣàwáwù wa mọ́. Medical doctor jẹ́ kó yí ọmọbìnrin òun pé kò sí lára àwọn tí òun mọ̀ òun kò sí ń bẹ̀ mọ́ rárá ni. Kò sí lára àwọn tí tó yẹ kó súnmọ́ òun. Ó fẹ́ ṣàwáwù rẹ̀ tóun náà kàwé tó jẹ́ graduate. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gbogbo ẹ̀ dàrú. Ẹ sì mọ̀ pé àwa àlùfáìsì Victor tún ní a máa ṣe ìbò mọ́. Àwa ti gba ọmọbìnrin yẹn níyànjú tẹ́lẹ̀ pé a ti gbà á nímọ̀ràn pé ó kúkú fi arákùnrin òun lẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ìfẹ́ fọ́jú, ìfẹ́ lágbára àti ẹ mọ̀ bí ṣe ń ṣe Victor báyìí ọmọ tó fi hàn mí níjọ́wọ́ bóò ni. Sọ fẹ́ràn rẹ̀ dénúdénú. Àwọn kan lọ́ọ̀fù o. Kàn jẹ́ pé irú àwa yìí àkànmọ́ ohun tí wọ́n ń pè ní lọ́ọ̀fù ọ̀hún gan àkànmọ́ ni. Kí ló kan rú àwa yìí? Ọlọ́run ṣàánú. Ó fẹ́ràn ọkọ ẹ̀. Ṣùgbọ́n nígbà tó fẹ́ la ẹ̀mí lọ
òun ni mo fi ń sọ fún gbogbo àwa òbí táwọn ọmọ wa ti ń lọ ilé ọkọ, táwọn ọmọ wa ti ń fẹ́yàwó, tí àwọn ìjà yìí bá dé ojú ẹ̀ tó bá tó àkókò kan. Ṣé ẹ gbàgbé ohun tá a bá débẹ̀? Ọ̀rọ̀ Yínká Akíntúndé tí ọkọ rẹ̀ dáná sun ní Bògùn ni o. Wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Ọ̀rọ̀ wọn yẹn ṣì wà ní ìgbóná ìgboro tá a jọ pọ̀ lọ. A ṣì wà lẹ́nu ẹ̀. Gbogbo ẹ̀yin ọlọ́pàá Ìbògùn, DPO Ìbògùn ẹ káalẹ́ o. Wọ́n ní arákùnrin tó dáná sun ìyàwó rẹ̀ wọ́n ló wá ń sunlé. Ọlọ́pàá sì láwọn ò rí mú. Wọ́n ló ń yọ wá sunlé lálálẹ́. Èmi mọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ mú ẹ ti mú. Ó dá mi lójú ni. Kò tóbi jù fún yín láti mú. Ta ló ń tọ̀hún? Ìjọba amúnimóògùn. Kò tóbi jù fún yín láti mú. Ẹ̀bẹ̀ ẹ wo ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ọjọ́ náà pẹ́. Ó lágbára. Òun ni mo fi sọ wípé ó sàn ká wà láyé, ká wà láàyè, ká sì wà láàyè ara wa, ká máa tọ́jú àwọn ọmọ. Àní àwọn ògo Ọlọ́run tí a pè wá sílé ayé, ká má jẹ́ kí ìyà ó jẹ wọ́n, ká máa tọ́jú wọn, ju kí èèyàn wá di aláìsí kó wá dà àwọn ọmọ yẹn sílẹ̀ lọ. Tí ìgbéyàwó bá ti di bá míì, ó tọ́ kó ní kálukú yẹra fúnra wọn. Ǹjẹ́ ẹ mọ̀ wípé èmi ti rí ọkọ àti ìyàwó tí wọ́n yẹra fúnra wọn láàrin ọdún 10 sí 12, wọ́n sì padà wá fẹ́ra wọn. Kódà ó tún dùn títí ọjọ́ alẹ́ wọn dùn débi pé ẹ má rò pé wọn ò jàre ni. Ó ṣeé ṣe kí ẹ yẹra fúnra yín kó tún padà dùn, kọ́rọ̀ yẹn tún padà wọ̀. Ó ṣeé ṣe k'Ọlọ́run sì sọ wípé bẹ́ẹ̀ bá ti yẹra fúnra yín tí ò ní láti ikú lọ, ibi tí àjọṣe òun, ibi tí ò mọ̀nù. Victor, jẹ́ ká gbọ́rọ̀. Àwọn èèyàn fẹ́ mọrú fídíò tí ọkọ rẹ̀ sẹ́ǹdì sí domestic violence. Ó le débi pé àwa ń fídíò ara ẹni ní hòhò, àwa ń tírẹ́tì ara ẹni pé ìbẹ̀ gbé hòhò rẹ̀. Ọkàn, oh my God, medical doctor ń sọ fún ìyàwó rẹ̀ pé ń gbé ìhòhò rẹ̀ sí orí Facebook. Kí ló le tó bá wọn? Ayé mà níkà. Ọlọ́run mọ̀ táwọn ayé náà dẹ̀ mọ̀ níwọ̀nba. Akọrin ni mí. Ọlọ́run fún mi ní ẹ̀bùn rẹ̀ kíkọ. Ṣùgbọ́n bí ìrìn àjò yẹn ò bá ṣe dùn, tí ò bá ṣe yá tó, eléṣù Ọlọ́run tì sí mi gẹ́gẹ́ bí adé orí tá à ń pè ní ọkọ. Eléṣù pọ́nbélé ni o. Débi pé gbogbo ọ̀nà tó bá ti ń rí pé ìyanu fẹ́ ṣẹlẹ̀ báyìí, àbó bá rí pé àwọn èèyàn bá ń rìn súnmọ́ mi láti pé káwọn mú mi jáná, káwọn ṣàánú mi, á dẹ̀ máa blọ́ọ̀kì. Láwọn tó jóbìnrin ni o, ká má sọ̀rọ̀ nípa tọkùnrin o. Á dẹ̀ máa blọ́ọ̀kì, á máa blọ́ọ̀kì, á máa blọ́ọ̀kì. Ìlara yẹn wá pọ̀ débi pé ó pàpà wá ṣe débi pé kí n tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tó jẹ́ pé gbàrà tí mo wọlé ẹ̀kọ́ ìtọ́dún 3 tó ti kọ́kọ́ fẹ́yàwó. Kódà ẹni tó fẹ́ ìṣe títí rárá àti rárá ni ẹni tó fẹ́ ọlọ́mọ 3 ni. Yes, mo mọ ẹnìyẹn sí. Torí ẹ̀sìn tí wá sáyè gbà pé òun lọ́lọ́run wí. But yẹn kàwé ju òun lọ. Kò bá ti dáa. Àmọ́ náà tó ń gbé tiẹ̀ gbà ni pé ọlọ́mọ 3 tó padà fẹ́ yẹn, òun ló gbé lọ sí court. Ló lọ ṣe tó ṣe court wedding pẹ̀lú. Èmi tó gbà baálé mi kò ṣe anything lórí mi o. Charlie pause. Nígbà tó rí pé mi ò jà, mi ò bínú. Ṣẹ́ǹdé, òun ló gbà baálé ìyàwó ẹ̀, ìyẹn ìyàwó àkọ́kọ́ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Òun ló gbà baálé ẹ̀. Ṣẹ́ǹdé, nígbà tó máa wá fẹ́ ìyàwó tó máa ṣe pele mọ́ṣèlú fún, ó wá fẹ́ ọlọ́mọ 3. Kò rọ́lọ́mọ kan, kò rẹ́ni tí ò tiẹ̀ tí ì má rìrí rárá. Àmọ́ gbogbo ẹ̀yin àáfàá tẹ̀ ń gbọ́ mi ẹ̀ káalẹ́ o. Àáfàá Saheed Hamidu Adio Ojúọlá pé ó ní kí ni Kùránì sọ? Àwa sáńlé kéwú ni o. Kí ni Kùránì sọ lórí mẹ́lọ́lọ́run wí yìí?
ṣé bí wọ́n ṣe sọ, ṣé bí Kùránì ṣe sọ, ṣé bí Ọlọ́run ṣe sọ, ṣé bẹ́ẹ̀ náà la ṣe ń tẹ̀lé. Ó wá lọ rèé fẹ́ ọlọ́mọ mẹ́ta, ẹni tó ti bímọ mẹ́ta síbì kan, ọlọ́mọ mẹ́ta òun ló wá mú lọ sí court, ló lọ ṣe court wedding fún. Ọ̀rọ̀ yẹn deep gan. Deep gan. Débi kó wá ṣẹ̀ṣẹ̀ ó dúró pé ó tún fẹ́ blackmail mi torí pé ó rí i pé orúkọ tọ́lọ́run ní kí ayé máa pè mí ẹ̀ ó ti ń tàn níwọ̀nba ó dẹ̀ dúró láti blackmail mi. Èmi ò mọ̀ pé tí bàbá àwọn ọmọ mi bá ti wá sọ́dọ̀ mi ò mọ̀ pé kí n sùn lọ ló máa wà lórí ọkàn ẹ̀ tó máa ṣọ́ mi. Ọjọ́ kan mi àti ẹni kíláàsì mi mo kàn ṣáà rí mẹ́sẹ̀jì lórí fóònù mi lórí WhatsApp. Nígbà tí n máa open mẹ́sẹ̀jì yẹn báyìí ó jẹ́ ìhòòhò tèmi gangan, ìhòòhò ọmọlúàbí. Ẹ jẹ́ sọ. Àṣé tí n bá ti sùn. Ṣẹ́ǹdé nígbà tó bá ti wá ó dàbí ẹni pé ó ti sú nínú ìrìn àjò yẹn bí obìnrin ọlọ́mọ mẹ́ta ń ṣe wọlé tán gbogbo ẹ̀ ti ń dàrú. Kò fẹ́ rí ìyàwó tiẹ̀ gangan ìyàwó àkọ́fẹ́ yìí tó jẹ́ ìyáálé yìí kò fẹ́ rí mọ́. Bó bá gbégbá kò mọ̀ gbé, ó gbàwó kò mọ̀ gbé, gbogbo ẹ̀ ti ń dàrú. Ó ti dológun bó lọ yàgò tó wá jẹ́ pé ńgbò bá wá sí ọ̀dọ̀ wọn ò jọ gbé pọ̀ o. Àwọn kan ń bi mí pé bóò ni tí wọn ò jọ gbé pọ̀. Tó bá wá sí ọ̀dọ̀ ìyáálé yóò máa ṣọ́ ìyáálé rẹ̀ kó sùn. Bóò lèyìn ó ṣe sùn tí ó para mọ́ níwájú ọkọ rẹ̀ náà. Irú àwa báyìí tó yẹ pé Ọlọ́run máa ṣàánú wa. Lánàá Victor bóò ló ti máa sùn. Ẹ gbọ́dọ̀ rí Lánàá Victor bó ṣe ṣe. Ṣé kí n gbé kámẹ́rà ẹ má jẹ́ ń gbé sí i. Ẹ gbọ́dọ̀ rí bó ṣe ṣe. Tóun bá fẹ́ sùn tán yán ni. Bẹ́ẹ̀ ni bóò lèyìn ó tún ṣe máa para mọ́ fún ọkọ tàbí ìyàwó ẹ̀. Tí ọmọbìnrin bá sùn tán ọkọ bá kí kámẹ́rà mọ́lẹ̀ yóò sọ̀rọ̀ ẹ̀ di kámẹ́rámánù. Yóò máa fídíò ìyáálé rẹ̀ láti head to toe, láti irun orí dé àtẹ́lẹsẹ̀. Yóò bẹ̀rẹ̀ sí máa ṣe fídíò fún níbi ń bí ìhòòhò ọmọlúàbí. Àwọn èèyàn burú o. Èmi kàn ń gbà wá níyànjú lórí ètò yìí tó bá ti rí báyìí tó bá ti ń rí báyìí ẹ ṣe yẹra. Lánàá Victor ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀. Ó wá ṣe tọ́njọ́ yẹn níbi tí Ọlọ́run ti máa yọ mí lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run ti máa tó lásìkò mi ti tó. Bóyá ṣí aṣọ lára mi báyìí tó fídíò mi níwọ̀ ọmọlúwàbí nígbà tó máa kọ́fà mi padà báyìí. Ó sọ sí orí fídíò yẹn kẹ́lẹ́ pé máa sọ̀rọ̀ òṣì ẹ kò sí mú tí mo fẹ́ mú lára rẹ̀. Èyí ni tí mo gbọ́ tí mo wá pe àwọn ẹbí ẹ̀ tí mo pe àwọn ẹbí tèmi náà pé tọ́ ó ti tó gẹ́. Ṣẹ̀kàntìlẹ́lẹ̀ náà kò ṣẹ̀tọ́. Ẹni tá à ń wí ó lè wálé bóyá tó bá ń bọ̀ lé alẹ́jọ́ tó bá ń bọ̀ lé ló máa sẹ́ndì owó ọbẹ̀ 1,100 naira. A ní ká 100 naira orí ẹ̀gbà 1,000 yẹn ká fi dáná. Á dẹ̀ máa retí láti jẹ tó dáa. Nígbà tó lọ́ọ́ dẹ̀ ṣàánú mi tí mo níṣẹ́ ọwọ́ mi ò ríro. Màá ṣiṣẹ́ màá mówó màá fowó kun màá dáná. Tó gbogbo ẹni mo rò papọ̀ mọ́ tán. Ó ṣàbò lè gbè mí. Kú ṣe mí bò sí bá mi. Ṣẹ̀kàntìlẹ́lẹ̀ náà péyàn gbádùn ọkọ. Ọlọ́run sì jẹ́ kí n gbádùn mi wá lè sọ lọ́la o. Ọlọ́run bá gbé mi pàdé olóríire o. Ṣùgbọ́n látọdún tí mo ti wọlé ẹ̀ kò sí gbádùn kò sí kan. Gbé dọ́kítà yẹn ọ̀pẹ. Yìí mo rò pọ̀ pápá jáde pé wo ọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Àmọ́ látìgbà tí mo ti wá kúrò lọ́dọ̀ ẹ̀ bí ọdún kan. Àwọn tó ń rí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ bó ṣe ń sọ́nà ni bó ṣe ń wàhálà tó ń dààmú gidigidi. Ṣùgbọ́n èmi mi ò ṣépè fún ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ ló ń ṣépè fún. Kò jẹ́ tí mo ní kí n bò yín gbọ́ màá o. Ẹ bá mi ti ṣètò. Ó lágbára púpọ̀ jù. Ó ga. Onígbẹ̀ẹ́nu odò. Ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń comment. Ẹ bá wa share rẹ̀ o.
ẹ bá wa share rẹ̀ o, ẹ bá wa pín o, ẹ jẹ́ ó kálé kókó pé share dáadáa o. Ẹ dẹ̀ má gbàgbé Yèyé Gbàgede Àṣà TV lórí Facebook, lórí YouTube. Ẹ lọ follow mi lórí Facebook, Yèyé Gbàgede Àṣà TV. Ẹ follow mi Yèyé Gbàgede Àṣà TV lórí Facebook, lórí YouTube. Ẹ subscribe kẹ́ máa wò lóòrèkóòrè. Yèyé Gbàgede Àṣà TV náà ni. Yèyé Gbàgede ẹ kọ́pọ̀ space Àṣà space TV. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, àdúpẹ́ o. Ó yá bí a pé nọ́mbà. Alágbára lórúkọ tá à ń polú, Ọlọ́run àti tani ìwọ rò pé o lè yàn jẹ. Nígbà torí tiẹ̀ wá ń sorí ìyá ńkọ́, Ọlọ́run wa san, Ọlọ́run nà lẹ́gbà, ó nà pa tiẹ̀. Ọmọbìnrin yẹn ní nígbà tóun délé rẹ̀, ó lówó lọ́lá, ó là ó sì lò. Ẹni tó ti ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn, dókítà, ó dẹni tó ní hospital tiẹ̀, ní ìsìn ó dẹni tí ń rìn kiri. Ó ní oríṣiríṣi ọkọ̀ tẹ́lẹ̀, kò ẹ wo ibi tẹ́ ẹ wọ mọ́tò dé, ẹ ò mà ní fẹsẹ̀ rìn kọjá abẹ́ ọlá ní Victor. Àwọn ọmọ wa ò ní kàgbákò ayé láṣẹ Èdùmàrè. Àmọ́ bó bá ń rí báyìí, ọmọbìnrin yẹn sọ nǹkan kan nínú ọ̀rọ̀ tó bá mi sọ. Ó ní nígbà tó wá dé àárín kan tóun wá gbọ́ ti àwọn kọrin ẹ̀mí ó sì nàṣí tí ọkọ ẹ̀ pa. Ẹ mọ̀ káwá sí advice ẹ̀ tipẹ́ tí ó tún lọ sọ fọ́kọ pé tó yèyé ní kóun kó ń bẹ̀. Ọkọ ó sì rí àwa yóò sì máa bú wa nínú street. Àwọn ò tiẹ̀ wọ́rì tó bá àwa kan ń wò ni. Ṣùgbọ́n ọmọbìnrin yìí làwa ń wá bí a ṣe dóòlà ẹ̀mí rẹ̀ kúrò nínú ìwàhálà yìí. Ó nígbà títí ó sì nàṣí wá ṣẹlẹ̀, jìnnìjìnnì bò òun ò wá lè dúró mọ́. In tó prompt ẹ̀ láti padà kúrò nìyẹn. Torí pé kíní ìrìn àjò 20 years ni ìṣe nǹkan tẹ́ akọ̀lé ọ̀rọ̀ yẹn pọ̀ jù, ọ̀rọ̀ pọ̀. Ìgbéyàwó 20 years ni ló end ní last year. Ó yá ta ló wà lójú òpó yìí? Kí lórúkọ yín, ibo lẹ ti ń pè wá? Ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò. Ọlọ́run ló ń tò. Kí lórúkọ yín, ibo lẹ ti ń pè wá? Pọ̀ mi Yusuf Ọlálẹ́yẹ. Ibo Àdìyàtúfà ìrájẹ̀ Kàbáyé lu Adé. Ibo láyé ń lọ? Orí ayé ń lọ dáadáa, orí ń borí. Orí ń borí rojọ́. Orí mi kò fẹ́ máa tẹ̀ ẹ̀rọ máa dúró èrè. Ó sì kò bí ní ara, ó tó bẹ̀rẹ̀ sọ àtàrò. Ó tó kò yẹ ìyàwó tó bẹ́ẹ̀ sílé tó kún wọ̀ fún ẹgbẹ́ àkọ́kọ́ àfẹ́ tó ti. Ó kọ́fà ẹ̀ ní òhò. Ẹ̀rọ fẹ́ ti dájọ́ fún un. Bí máa ń borí mi gan o, wọ́n fi lọ́rọ̀ ṣe kàfọ́ fún ẹ̀. Ọlọ́run ló ń tò ó, Ọlọ́run ló ń tò ó. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ káalẹ́ o, ẹ mà káalẹ́, ibo láyé ń lọ? Bàbá George, ibo láyé ń lọ léléwé ràn? Àwọn olórí tó dáa ni ẹjọ́ bá fẹ́ jíjà lọ́ba fún ìyá lọ́ba kan yóò jẹ́. Nígbà bá yàwó tó bá dáa ṣe é ṣe kùsì, wọ́n sì lọ bọ́wọ́ pàṣẹ wọ́n lọ bọ́wọ́ pẹ́ bá yá. Yóò máa ń sá wọn gbàgbọ́, yóò máa ń tẹ̀lé sí kòtò tẹ̀ sí gbégé. Ìyẹn ni pé orí tí ó jẹ̀kó tó bá wọ pléènì yóò narí síta. Bẹ́ẹ̀ ni. Bàbá George tí bàbá George ẹ ṣe sùúrù, tọkọ àtìyàwó bá sùn ṣó yẹ ká máa para mọ́ ká máa wò pé ẹnìkan ó yọ fóònù lóru tí ó máa fídíò wa. Ẹ wò ó lè tún kàárò kọ́lọ̀ ń ṣàánú wa o. Ẹ káalẹ́, kí lórúkọ yín, ibo lẹ ti ń pè wá? Ta ló wà lójú òpó yìí? Ibo láyé ń lọ? Ọkùnrin ló ṣàbẹ̀rẹ̀ ìyàwó lójú pálí kan ni. Ẹ má ṣe pé o. Ilé ìsìn nínú ètò iṣẹ́ owó oníkálukú ló máa ṣèdájọ́ ẹ̀. Ẹni tó bá ń ṣe dáadáa tó bá ń ṣètò tó iṣẹ́ ọwọ́ ẹ̀ òun náà ni wọ́n máa ṣètò iṣẹ́ ọwọ́ ẹ̀ nìyẹn. Kábíyèsí elédùn. Tó bá padà wá tó bá wá bẹ wúmà yẹn, kí wúmà yẹn bá gbọ̀ rárá ó fi ilẹ̀ kó fẹ́ kó fi iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ ṣeun, ojú tẹ̀yìn tún fi wò ó nù. Ẹ káalẹ́, kí lórúkọ yín, ibo lẹ ti ń pè wá? Orúkọ tèmi ni Ọládàyọ̀ Àjàsà láti Olómore. Láti Olómore, bó láyé ń lọ lólómore? Ayé ń lọ dáadáa ni. Ayé ń lọ òkè àtà. Ayé ń lọ dáadáa ni, Olómore wọ lókè àtà. Ayé ń lọ láti Olómore lọ sọ́nà òkè àtà. Ó lágbára. Èdè mú wa lálẹ́ ìyẹn kan ní o.
kọ́lọ́hún ṣàánú wa. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ dáadáa kọ́lọ́hún kó ṣàánú wa o. Nígbà tí èèyàn owó tuntun tó ti rújú tẹ́lẹ̀ tó tó wá la kó rẹ̀ sínú àìráyè lẹ́yìn tó fúnra rẹ̀ ló fà. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin yẹn. Ọlọ́run pàṣẹ fún wa pé mọ́túná wá sùlá àtàwá rúbá. Àwọn àfáà lóde yìí. Oya ẹ tún kéwù yẹn ké káwọn èèyàn gbọ́. Ó ní mọ́túná wá sùlá àtà wá rúbá. Ìtumọ̀. Ó ní ẹsẹ̀ mẹ́ta. Ó ní ẹsẹ̀ méjì. Ká tún fẹ́ mẹ́ta. Ó ní kẹ́ ẹsẹ̀ mẹ́rin. Ó ti gbé ètò tí ń lóore jù nínú òun náà ní kẹ́ ẹ mú ẹyọ kan ṣoṣo péré. Kábíyèsí Elédùmarè. Àwọn wọn ò sọ ìsàlẹ̀ yẹn fún wa pé èyí tó lóore jù ní ká mú ẹyọ kan ṣoṣo péré. Wọ́n ṣe bẹ́ẹ̀ ni. Kábíyèsí Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà nínú àwọn àbáwọ̀ èyí ti lọ bẹ̀ àmọ́ wọ́n ti máa ń tu. Wọ́n tiẹ̀ tún sọ wípé tá a bá ka Kùránì yẹn dọ́wọ́ ìsàlẹ̀ pé ó sọ pé tá a bá ti lè ṣe déédéé àbí bẹ́ẹ̀ kọ́. Kábíyèsí Elédùmarè. Ó ní òun gbà tó padà sọ yẹ pé mọ́túná wà láàtà yẹn ló bá dé sálẹ̀ ló wá sọ pé ìwọ tó bá wá fẹ́ débi ṣiṣẹ́ méjì o. Bí epo oníkàpá láti tọ́jú pé ẹyọ kan oníkàpá àti tọ́jú méjèèjì tó lè ṣe nílá yìí wọ́n tó lè ṣìjà. Kábíyèsí Elédùmarè. Mélòó ni tá ń lè ṣe déédéé tá ń lè ṣe dáadáa ó máa ṣe o kọ́lọ́run ṣàánú wa. Kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá? Ẹ káalẹ́ sà. Àmín àṣẹ. Àmín àṣẹ. Bó la yín lọ lókè Àrègbà? Àfikọ́ lọ́n kó ṣàánú wa. Jẹ́ inú ìtọ́ gẹ́gẹ́ bí alábìyẹn sọ pé bóyá ìsìn wa fàyè gbà. Ọlọ́run sọ pé mẹ́rin ó fà àbàtì o mẹ́rin ló gbé látòrí méjì torí àsìkò ó ní èèyàn lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́rin. Ní ẹ̀bà wa ó wá ní fàyín fún ńlá káàdì ní fọwọ́ àyídà. Ẹ bá dé pàgbẹ́ra yóò ka ẹfẹ́ méjì kẹ́ ẹfẹ́ mẹ́ta kẹ́ ẹfẹ́ mẹ́rin ẹ̀rọ àtún ní ẹ̀jẹ̀ kan jẹ́gẹ́dẹ́ ẹlẹ́yọ̀ kan oṣù. Nàìjíríà Islam sọ nìyẹn. Ṣé wá ní ọ̀rẹ́kùnrin àbùsí ló ṣe fóbìnrin yẹn? Àbùsí ni. Bẹ́ẹ̀ tóbìnrin bá ṣàbùsí ọkùnrin ó máa di àgbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ó máa di. Ẹ̀fọ́kùnrin náà bá ṣàbùsí fóbìnrin ó náà máa di à. Àbùsí a máa kọ́lé, a máa ra mọ́tò. A ní àtúbọ̀tán arábùsí wọn ní kò ní dáa. Òun ló ń fà tó fẹ́ rí bẹ́ẹ̀ tó. Bẹ́ẹ̀ ni. Ẹ ló kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá ta ló wà lójú òpó yẹ káalẹ́ kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Ẹ ṣe ní ṣókí torí àkókò wa. Táyé kápá lórúkọ tèmi ọmọ ìyẹn ẹlẹ́pà Mr Network láti ìṣàjẹsìn Abẹ́òkúta. Pápápá. Nǹkan tí mo fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí àwọn àpá àti sọ Ọlọ́run ní ká fẹ́ mẹ́rin ṣùgbọ́n láì tàwa ilé ìjọ àtàwà yìí ṣe ti ya méjì mẹ́ta gan tí ó ṣe kójọ lọ́wọ́. Láyé Buhari yìí ó máa lágbára o. Ẹ tí wàá fẹ́ ṣe òótọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní ká ṣe ìyàwó méjì gan lọ́wọ́ tàwa yìí kò yí sí o. Ó lágbára o. Ṣùgbọ́n arákùnrin ẹ̀ nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó ṣẹ́wọ̀n tó ó kù púpọ̀ káàtó. Nígbà tó tóbi ọdún kan ni wọ́n ní ó ti sọ́nà ní káàkiri kò sọ́gbọ́n ó ṣe nǹkan tí ò dá ó gbọ́dọ̀ jìyà ẹ̀ kò sọ́gbọ́n. Kábíyèsí Elédùmarè. Ó lágbára púpọ̀ ṣé ká gba ìpè ẹyọ kan kò dúró sí káàdì ẹ̀ ńlẹ̀. Ẹ ló kí lórúkọ yín ta ló wà lójú òpó ìpápàpá. Ẹ káalẹ́ o kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Àmì àṣẹ Èdùmàrè. Ibo láyé ń lọ ní sábò. Ẹ má jẹ́ ká tọra wa jẹ. Ìjọba náà ó ti dáyé ayé lẹ́ẹ̀lẹ́ orúkọ tọ́lọ́ ń fàyè. Lórí àwọn èèyàn tá a wà ń bẹ̀ ní ẹja náà dira wa pé báwo kálukú ṣe ń ṣe ilé ayé sí. Bí èèyàn bá ti dáyé bí ò ṣe dáa, ayé sì máa ṣòun náà bí ò ṣe dáa padà. Kábíyèsí Elédùmarè. Kò sáṣedé láyé o, àṣepamọ́ ló wà. Gbogbo bá ti jẹ lọ, ọgbọ̀n jẹ bọ̀ wá fún kálukú. Kábíyèsí Elédùmarè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ìpè yìí lágbà tí àyè káàdì ẹ̀ ńlẹ̀ lálẹ́ ìtorí pé ọjọ́ ń rebi àná. Ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Splash FM gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Jẹ́ kí n kóró kí n kọ́fà kí n sì kó ń tàfà. Gbogbo àwọn aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ Splash FM mú kí àjọṣe wa ò ní bàjẹ́. Ọláníyì Victor ní ń tẹ̀ fi ń gbọ́ mi ń bá lọ gbé kámẹ́rà sí bóyá ṣe lẹ́ǹkan pé tóun bá fẹ́ sùn kò ní dáa rárá yakata ni. Ọlọ́run á ṣàánú wa àmọ́ bí táyé ń lọ lọ́dọ̀ Láníyì Victor ń tiẹ̀. Ọ̀gá wa Ọláníyì Gbóyèga ní gíwá iléeṣẹ́ wa ń bí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipa ò ní pín alákòóso àwọn ètò wa gbogbo Mariam Ògúnrẹ̀mí àjọ láṣepẹ́ o ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò ìtàbí tẹ́ bá fẹ́ pè mí fún ìṣẹ̀lẹ̀ kan tàbí míì tó ṣẹlẹ̀ ládùúgbò yín 08039722703 lójú òpó tẹ́ gbà dọ́dọ̀ mi
08039722703 08039722703 ni ẹ pè Yèyé Gbàgede Àṣà sí fún ìpolówó ọjà yín tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ládùúgbò yín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ follow mi o lórí Facebook Yèyé Gbàgede Àṣà TV.